Hello, hello, hello. Nǹkan táwọn èèyàn máa ń lo irú ibi tí wọ́n fojú sí ọ̀nà gbàgbé. Wọ́n máa láwọn elders méjì. Wọ́n lọ síbi grave Uncle Túnjí, Prince Túnjí. Wọ́n lọ kó yẹ̀pẹ̀ grave yẹn. Kì í máa ṣe kékeré. Wọ́n sì jẹ́ kó tiẹ̀ péjọ méjì mẹ́ta. Lẹ́nu àná yẹn tán sí ẹni ẹlẹ́ni. Wọ́n ní yẹ̀pẹ̀ ẹbẹ̀ náà kàn lọ kó àwọn elders méjì náà ká wọn red handed. Kí ló dé wá fà á? Wọ́n ní nígbà tó ń ṣe tán pípa ya nífá. Ó sọ fún kábíyèsí pé kábíyèsí ibi tẹ́ sí ọ̀gbẹ́ni tó ń jí sí ẹlọ́tìtì wọn fẹ́ ṣe máa sì kí ẹ̀ dáadáa. Ó lóun ti rí kọ́ má lọ ṣe jàǹbá ń bẹ̀. Òun ti rí òkú kan tètè wọn bọ́ ṣe máa wọ́n lọ rẹ wọ́n lọ ṣe pé wọ́n kàn sí. Àṣé àwọn láwọn alàgbà tí kábíyèsí fọkàn tán láàfin ẹ̀rí pélé ayé yìí ó gbẹ̀gẹ́. Àwọn tí wọ́n ní kábíyèsí fọkàn tán tí ó jẹ́ pé tán nǹkan tán bá sọ fún kábíyèsí authentic ni. Àṣé àwọn ẹni ibi ni wọ́n. Wọ́n ní pàtí ìyá onífá ti sọ wọ́n á ní kò burú. Wọ́n ní lẹ́nu àná ṣéènì ṣó ti wá pé jù. Ayé. Wọ́n ní bí ìyá onífá sọ tán ní kó lọ wá CCTV tó fi síbẹ̀. Torí ìyá onífá lòun ti rí kọ̀ọ̀kan pé wọ́n má lọ ṣe jàǹbá lórí grave bọ̀bọ́ yẹn torí wọ́n ti sọ pé kì í ṣe ikú ẹlẹ́dàá ọ̀run òun ayé ló pa ẹni ẹlẹ́ni. Wọ́n gé ẹ̀mí bọ̀bọ́ yẹn kúrò ní kó wọ́n suspect. Àṣírí máa tú. Àṣírí yìí máa tú. Nígbà tó pa ẹni ẹlẹ́ni jayé gbogbo àwọn ẹgbẹ́ ìlárí ní screen. Àwọn ẹni ẹlẹ́ni tó ṣẹ̀ bẹ̀rẹ̀ jayé jíjẹ. Wọ́n dẹ̀ lọ pa ẹni ẹlẹ́ni dànù. Ṣó dà bẹ́ẹ̀? Ọlọ́run kó ṣàánú wa. Àṣé wọ́n ti lọ ń kó kíní wọ́n ti lọ ń kó yẹ̀pẹ̀ kó má bàa jà kọ́ nìyẹn. Wọ́n á gbà kí ẹni tó kú má jà. Ògúnjayé ló máa pa gbogbo wọn. Àbí pé kí wọ́n má ṣe kíní. Ọlọ́run ọba ó pẹ́ bóyá ọkọ̀ yẹn pé mò ń bọ̀ wá Ọlọ́run wa. Kò ń pẹ́ ṣùgbọ́n tó bá dé báyìí lójijì ló máa dé bá ń tọ̀. Wọ́n sọ pé ìkà ni wọ́n sọ pé ẹni ibi ni wọ́n. Wọ́n lọ ń kó grave yẹ̀pẹ̀ grave lórí ibi wọ́n sin ẹlẹ́ni. Àwọn èèyàn máa nìkà. Wọ́n tiẹ̀ ti gbàgbé pé àwọn gan máa kú. Àwọn sọ pé ẹni tó kú yẹn òun nìkan ló máa kú. Àwọn gan ò ní kú. Òun nìkan ló máa kú láyé. Àwọn gan ò ní kú. Ṣé àwọn ọmọ orílẹ̀ tó máa mọ́ wọn níjọ́ kejì? Wọ́n ní red handed ni wọ́n ká wọn pé Ọlọ́run ló ní kí kábíyèsí lọ fi kíní sí. Wọ́n ní ó sáré lọ fi CCTV ó fi pa wọ́n síbẹ̀. Wọ́n ní ọpẹ́lọpẹ́ ìyá onífá tó sọ pé kó lọ fi CCTV. Tí ò bá jẹ́ pé wọ́n ò ní mọ nǹkan tí wọ́n ò ní mọ àwọn tó lọ kó iyẹ̀pẹ̀. Wọ́n ti ní wọ́n pé wọ́n ti lọ kó iyẹ̀pẹ̀. Àwọn oníṣẹ́ ibi. So àṣé kìí ṣe àwọn olórí nìkan. Àwọn pípù yẹn wọ́n jọ ń ṣe hand to hand ni. Wọ́n ń ṣe hand to hand. Báwọn elders ò bá ṣe wọ́n bá ṣiṣẹ́ ibi. Àwọn òṣòrògà tó wà láàfin àwọn máa ṣe tí wọ́n. Rí pé ìyà ni. Wọ́n dẹ̀ ọmọkùnrin tán síbẹ̀. Ọkùnrin rọ̀gbọ̀dọ̀. Firigbọ̀n. Oh my God. Ọkàn waste máa yẹn. Káwọn náà gbáradì o torí Ọlọ́run máa jà o. Òun nìkan ọkọ̀ Túnjí máa jà fún ó máa jà. Òun náà máa jà fún rẹ̀. Àwọn tó máa jà pọ̀. Wọ́n ò tí ì mọ nǹkan kan. Ṣé wọ́n sọ pé wọ́n ti ń ṣiṣẹ́ ibi láàfin yẹn ó péjọ mẹ́ta. Tọkùn Túnjí ó máa check àfin. Á check ẹ̀ lògbòlògbò. Ṣé Naomi náà sọ pé wọ́n fẹ́? Naomi náà fẹ́ láàfin. Nǹkan tó máa kọjú ìjà sí wọn ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ààfin yẹn. Can you imagine? Kò tí pọ̀sẹ̀ kò tí pọ̀ṣù
wọ́n ti lọ ń kó ìyẹ̀pẹ̀ grave, wọ́n ti ẹni ẹlẹ́ni lánàá èmi wọ́n lọ ń kó kìíní. Wọ́n ní ibẹ̀ yẹn wà very authentic secret wá mọ̀ pé wọ́n ní kábíyèsí wá ní láti àná yẹn pé wọ́n ní kí security lọ máa ṣọ́ ibẹ̀, bí security ṣe ń ṣọ́ ibẹ̀ ẹ mọ̀ pé security kò kí ṣe pé ó fẹ́ jókòó 24 hours 247 ó máa lọ máa bọ̀ máa lọ máa àṣà àwọn pípé wọn náà ti gba ilẹ̀kùn ẹ̀yìnkùlé wọ́n gbà jáde síbẹ̀ wọ́n ṣe kó kinní yẹn báyìí wọ́n wá gba ibi tó yẹ kán gbà wọ́n lẹ́yìn ilẹ̀kùn kan wà lẹ́yìn ìkùlé ibẹ̀ ní àwọn alàgbà yẹn lọ gbà wọ́n bẹ̀rẹ̀ bọ́n ṣe ń kó yẹ̀pẹ̀ sínú nylon bag ní àṣẹ CCTV wà bẹ̀ bí security ṣe ń rìn bọ̀ tó kàn ká wọn mọ́bẹ̀ wọ́n ní bó ṣe ká wọn mọ́bẹ̀ security pariwo kí lẹ̀yin ará bíbá yín ṣe abájọ kábíyèsí sọ pé kóun máa ṣọ́ bí abájọ tí wọ́n ní kábíyèsí ní kó máa ṣọ́ bẹ́ẹ̀ kí ló dé tí kábíyèsí ní kó máa ṣọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀ àṣé ìyá nífà ti jíṣẹ́ fún kábíyèsí pé kán sì kí ọbẹ̀ yẹn dáadáa kán dẹ̀ fi CCTV kan fi síbẹ̀ wọ́n ní kó fi pamọ́ síbẹ̀ kó wọn kò sẹ́ni bíbùn gan wọ́n ní security gan mọ̀ pé CCTV wà ń bẹ̀ wọ́n ní bí security ṣe pariwo wọ́n fèrègè wọ́n bẹ̀rẹ̀ sí ní deny wọ́n ní láéláé fáwọn kọ́ wọ́n ṣe nǹkan kan kí làwọn ṣe wọ́n deny mọ́ security wọ́n náà deny mọ́ lọ́wọ́ páwọn kẹ̀ ó parọ́ mọ́ àwọn kí làwọn àwọn kan kọjá ní àwọn kan ṣe ní security ní nǹkan tó ń ka yìí ló fi nylon bag wọ́n náà wọ́n kọ́ ọ̀ṣàgbọ́n níbi gbogbo ariwo ṣe wá síta nìyẹn kábíyèsí wọ́n ní kábíyèsí wá ń wò àṣẹ ìyá onífá wọ́n ní ìyá onífá yẹn pé ìfànà tẹ́ńtìkì ìyá ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ pé kábíyèsí òun gan ó fi ṣọ́ra ṣọ́ gbogbo bẹ̀ yẹn bàbá ẹ̀ kò sẹ́ni tó lè rí wọ́n lè rí kábíyèsí wọn ní ààfin àjà òfu wọ́n ní pásá òfura ní pásá fi já síwó àjà òfura làjà fi jì wọ́n lé onílé tí ò bá fura ogun ló máa gbé lọ gẹ́gẹ́ bí Ọláwuyì tó ṣe lóògbé òun ló sọ ogun ló máa ń sọ gbogbo àwọn fárébù yẹn pé pásá òfura pásá já sígbó àṣetọ́ pé wọ́n fura ni wọ́n tètè wọ́n mọ̀ pé báyẹn máa kú wọ́n mọ̀ pé ẹ wo ibi tí wọ́n ti lọ ọlọ́run máa fọ ara pamọ́ jẹ wá níyà ọlọ́run máa yẹ kí èṣù fi ara pamọ́ jẹ wá níyà kó má gba èṣù àtàwọn ọmọ ogun ẹ̀ láàyè nǹkan lọ sí mẹ́yìn wọ́n tún fẹ́ lọ silence ẹ̀ nìyẹn kó má bàa jà òun náà ṣe gbogbo ẹ̀ wọ́n tún lọ gbẹ̀yìn kọ́rọ́ wọ́n fẹ́ lọ kó yẹ̀pẹ̀ kọ́ lọ àti ìsẹ̀ kó má bàa jà ẹ rí pé ìgbà wo náà fi ẹni ẹlẹ́ni ó máa jà ọlọ́run á jà ọ̀nà ara lọ́nà ìyanu lọ́lọ́run máa gbà jà láàfin wọ́n ṣe gbogbo ọ̀nà máa jẹ́jọ́ ìkànnà sọ pé kó a lọ búra ká kọ̀wé ẹ̀ mọ́ lára Prince Adétúnjí bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn nǹkan bẹ wọ́n ní kí n sáré gbé sí yín létí òní nǹkan tí a tún gbọ́ pé wọ́n lọ kó yẹ̀pẹ̀ orí grave Prince Túnjí ó mà ga ọ èèyàn mà níkà ọ ẹni ẹlẹ́ni tún kú wọ́n tún ń dà á láàmú wọ́n tún fẹ́ lọ kó kínní ara ló máa sọ wọn pa kí n sọ pé wọn bẹ̀rù ọlọ́run wọn bẹ̀rù ẹ̀mí wọn gan wọn bẹ̀rù ẹ̀ báwo làwọn gan gbogbo wọn pátápátá náà máa ṣòfò dànù gbogbo ẹni tó bá lọ́wọ́ sí ikú bàbá yẹn gbogbo náà wọ́n jẹ́ kó jayé orí ẹ̀ wọ́n jẹ́ kí ó tọ́ àwọn ọmọ ẹ̀ wọ́n jẹ́ kó Jesus ọlọ́run ló mẹjọ dá á ṣe ṣégè mẹ́wàá fún wọn.
agbára Kristi Jésù. Ó mo ní kí n sọ fún ẹ̀yin èèyàn wa kẹ́ gbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ààfin. Ẹ ṣé gan-an ni. Ẹ bá wa share, ẹ bá wa like, ẹ bá wa subscribe, kẹ́ẹ̀dẹ̀ bá wa fi ìtókù sí comment section. Eléyìí lágbára o, eléyìí lágbára. Nǹkan máa ń bẹ láàfin yẹn kí kábíyèsí ṣọ́ ara gidi gan. Bẹ́ẹ̀ ni wọ́n lẹ́yìn ìkùlé lọ̀tá wà, ilé làṣẹ ní ń gbé. Gbogbo àwọn tó ń sọ̀gbà yìí kábíyèsí ká ní ibẹ̀ yẹn. Kábíyèsí ọlọ́run àkóyè yọ lágbára Kristi. Torí ẹ̀yin kọ́ lẹ fi ra yín síbẹ̀, ọlọ́run ló yàn yín sí ipò tẹ́ wà. Ẹnikẹ́ni tó bá ń bínú, ó máa sáré wọnú transformer tó máa lọ kú dànù bẹ́ẹ̀. Tógo bá ń jẹ́ tọlọ́run. Ẹ ṣé jàre ẹ̀yin èèyàn mi, sọ́sẹ́lẹ̀ ń kẹjọ. Àbọ̀ ọlọ́run adájú lórí wa o. Jésù Olúwa wa. Àmín.